bàbá mi ni bí ẹ bá pè ọlọ́ba ọmọ ní ọ̀kábíyèsí ni níta ṣùgbọ́n nínú ilé dáàdì mi ni ẹ tírìtì wọn bí ọmọ kẹ́lẹ́ bá jèrè wọn. ẹ jọ. nípa ìbò ní ẹlẹ́ẹ̀kẹrin kò sínú tíra àmọ́ ilé àmì ló gbé wá. ìwọ tó lọ ń bá ní ọmọ ọbẹ tó o bá ti lè máwọn ọ̀rẹ́ rẹ kókókó ọ̀dà ayé sí ìwọ ni kádàrá gbé ọmọ ṣe jù ọ́nà ṣe máa yé yé ọ́ ni sẹ́nitọ̀ ní láàrin wa àwọn tí wọ́n ṣe òṣèlú ẹláyé wẹ́ẹ̀tì ẹ̀ wọn ò sóríire bíi tiẹ̀ kádàrá gbé wọn ni ìṣẹ̀bá kan ló kún ọ lóṣèlú kò sí lè ra kẹ̀kẹ́ ẹlẹ́mu lónìí. ẹ̀yin tí wọ́n bá ní káyé ògbè ẹ má lẹ́ẹ̀ lọ́rẹ̀ ẹ kú dànù lásán tẹ̀ nínú ipa. tẹ́ ẹ bá sì lọ́rẹ̀ ẹ̀ tẹ́ ga olùsí yẹn lọ mú lọ́rẹ̀ bẹ́ẹ̀ bá mú lówó lọ́rẹ̀ ìfúnpá yóò jọ ga ni ẹ̀ kẹtọ́ máa sọ̀rọ̀ bílíọ̀ ẹ̀ jọ kú sínú yàrá ni. lọ wá tálíkà kan pé sọ́wọ́n ti jíìpù ẹ̀ máa ra dòdò fún máa kẹjọ máa jẹ bọ̀ọ̀lì ẹ̀jẹ̀ yóò máa yọ yóò máa pọ́ lẹ́rìí yóò kàn sọ̀sọ́kúsọ àṣekà ni ó sọ̀ ń tiẹ̀. إذا حشر الفتى من أحبه. mo kí gbogbo àwọn àfáà wa ní Ọ̀yìn local government mo kí bẹ́ẹ̀ ṣe gbàgbà lọ́wọ́ ara yín sí kí mọ́tò bàárín yín látòrí alága yín ìmáàmù ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n mo dá ìmáàmù ìlú kọ̀ọ̀tún kí. òun ni chief post wa ẹ wá bá mi jẹ́ǹjẹ́ mi tí ò kára kábẹ́lẹ́ bọ́ọ̀sì ní ìmọ̀ ọmọkọ̀ tó rí rẹ̀ ní tí ó pè á. ìmáàmù tó bá yẹlẹ ní kí ìmáàmù mi ò wá lù ú ó tẹ inú ni gbogbo wọ̀bì àti ẹlọ dànù sáàtì àáfàá ló lọ kó wálé. ẹlòmíì ní obìnrin wọn yóò tó máa ṣe súnà ọmọ rẹ fúnra rẹ yóò tó máa ní àágbowó ojúbà ní òun á dà bẹ́ẹ̀ sì ni ọ̀run ó tún ẹyẹ fúnra ìfarakara. àǹkì ìmáàmù kọ̀tún o wọn á kí gbogbo ìmáàmù Ọ̀yìn local government mo kí gbogbo ẹ̀yin orí adé kábíyèsí Olúkọ̀tún bàbá olójòkú bàbá onípẹ̀ jẹ́ ń wẹ̀yìn wẹ́yìn 1 million bàbá wọn bá aláhọ̀ ẹ mẹ́wẹ̀yìn o wẹ̀yìn kò ní lélẹ́yìn o bàbá wa aláhọ̀ bàbá wa onídùn bàbá wa ọlọ́ba ọ̀bàṣin bàbá wa olóhùn tí òwú sí bàbá wa onígbànà bàbá wa malókun ẹni tó kọ ní Ondo state lọ́wọ́bì bàbá wa eléṣì ẹ̀ àyẹ̀bẹ̀kọ́ bàbá wa ọlọ́run àjágbó bàbá wa oya kíní of ìjágbó àtọ̀tí mọ́ sí àyín ewẹ̀ kílódé jìnnà sí mi èyàn ẹ̀ mọ̀wọ́ lọ́wọ́ kà mo ti gbìyànjú náà kọ́ ẹsẹ̀ ewẹ̀ náà ni àbí ọ̀fìjágbó jàmáà wa mo kí àwọn ọ̀tọ̀kìlú ìlú àáfàá tí bá ń ṣe wá àti tó bá ní òsì olówó ẹ̀gbin owó tí ì jẹni ìwọ tí wá sí rẹ lé kankan kan o Ramadan sì dé ọ̀ ń jẹ ráìsì ọ̀ tún ń jẹ túwó ráìsì ọ̀rá ni. mo kí àwọn tí wọ́n ń ṣàánú àáfàá tẹ̀lé kéwú parẹ́ àlè máa wó kábí àádákéwú ẹ̀yin àáfàá ẹ máa respect àwọn olówó nígbà tó lówó ò tí ì dá sí síláfà nẹ́bì kò rí sẹ́ọ́lé nígbà táwọn olówó kára bọ̀ lòun náà lè nàyẹ́ nígbà náà pé mo dé òjíṣẹ́ Ọlọ́run dé tẹ́lẹ̀ yàrá ní ti ń jíṣẹ́ tọ́lá tó ní ìlú òtí ìfúnlágbára máa sọ̀rọ̀
ǹjẹ́ tí mo ní sọ̀rọ̀ ó lẹ́rù ń bà mí ó lè mí náà lẹ́rù jọ́nà sọ̀rọ̀ nísìkò sí tí ó sì ọ́. ìwọ́pọ̀ pàrà ń múra lẹ́ẹ̀mẹrin ìwọ́n tó lówó tó lè fi wọkọ̀ déédéé ọ̀fà. ṣèbí wọ́n rán ọ ni tí o gbé yẹn bá yọ lòsì mo lọ́ọ́ ti ní láárí. ẹ má kọ̀ndẹ́mù owó má ẹ̀dí kéwù ẹ̀fọ́ lówó lẹ̀kọ́ máa lówó lọ́kọ́ máa tọ́jú wa. èmi ni wàhálà tó mẹ́tẹ́lẹ́ tó gbára yóò do lòsì. ta ni ó rẹ̀ sílámù lọ́wọ́. ókè wọn fọ́sìr ìsìtìjáàbà bàbá dáadáa bàbá dáadáa àwọn àjò pàdé mi ìlú wọn láwa pẹ́rìtì wọn láwa ìdọ̀mí wọn láwa èlú ló ní ìlú ẹ̀ bẹ́ẹ̀ bá láàfà lákàlọ́ tó bẹ́ẹ̀ lọ sakọ nínú ìlú wọn fi wọ́n ṣe mọ́ hàn ilé wọn tó lẹ́sẹ̀ nísìn wọ́n jẹ́ oyè pé òkú ló wá bá ṣe àwọn lọ́lú bàbá tiẹ̀ àwọn là ń ṣe lúkọ́ tó dé ẹ̀yin àfa àti ẹ̀rín ìbá ti lọ lúkọ̀ kẹ́kẹ́ ẹ̀ lọ kún ẹlẹ́rú bàbá rẹ̀ oníkun ẹlẹ́rú rẹ̀ kò sẹ́rú láyé mọ́ káfọ́nukálùkù níwọ̀ rẹ̀ ló kù. ká sọ̀rọ̀ bí a sì ní ẹnu wa. أحبك يا رسول الله حبا. mo kí bàbá mi àsùnmọ́ ọ̀kẹ́ lọ́fà àti lọ́fà. ìgbà tí màá sọ̀rọ̀ sọ́jú mélòó lọ́fọ̀ òjò àgbè ní ìsìn. يقربني. torí bí mo ṣe ń débi ọlọ́fà ti sí. bẹ́ẹ̀ ni. إلى حمام قربا. kábíyèsí wọn olùkọ́ tó. mo wá kí ẹkú àrùsọ. ẹ̀rọ̀sẹ̀ nira yín lónìí náà olùwọ́kì. ẹ̀sẹ̀sẹ̀ nira yín lónìí náà. gbogbo ẹ̀yin orí adé àti èmi ìmáàmù ìta ní òbí láyé ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àníra wa. nígbà tí òbí rẹ̀ ò bá ti kú ò láyé tó pé èmi mo nira mi ọ̀hún létí bèbè àpadà sí ibú ni. ó sì burúkú jù kẹ́mi ìyẹn ogun tààrà. bí wọ́n bá sẹ́ kò ní sọ̀rọ̀ bá dá bàbá mi ó dá bá kò sì dá bẹ́ẹ̀. ó pa ti sí ọ̀la ní tọ́tọ́ sórí ibú nù. ẹ̀kú àrùsọ̀ wọ́n wà dáadáa àǹkà wùsẹ̀lẹ̀ kẹlẹ́dì àǹkà nà zahara. mo tó lè kàn yín lẹ́yìn lọ́nà gbẹ́kọ̀ fún yín. náà. عليك ببر الوالدين كليهما. ìlú bàbá rẹ̀ láwà ẹ̀ bó ti wọ́n ní ọkẹ́ yìí. عليك ببر الوالدين كليهما. وبر ذوي القربى وبر الأبائد. Aisha wọ́n provoke Anabi Muhammad sallallahu alayhi wa sallam. ibi dẹ́ ti pè mí padà nù. èmi náà ní kàrá ń dú tí mo ṣe fẹ́. méje máa ń parẹ́ ráńdú avenue. àní o. yóò wá ní ẹ̀wá. ìmáàmù ní ọ̀rẹ́ àbí Muideen nìyí. Àlẹ́yìká. torí kí ni níbi tó o bá ti ní kọ́ni personality kò ní sífẹ̀ẹ́ mọ́. obìnrin lè fọ́ paola ọmọ gbáyé bí igi. ẹ̀rú ọmọ àbájọ máa wọ́ bí irun mọ́lẹ̀ ọmọ ṣe bí wèrè lọ́yìnbẹ̀. bàálà tàdá gbọ́dọ̀ wí. Bìbí wìlì wálidayni kilayhima. bàbá yorùbá níbi òní ṣòfò. Wàbíwì dáwé kùrùbá wàbíwì àbáyìdì. wọ́n ẹ̀mọ́ mu wá nílùú Kọ̀tún. Aisha àti Ànábì wa ń sọ̀rọ̀ kábíyèsí. gẹ́gẹ́ bí ọ̀bẹ wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ àtọ̀bẹ wọn lọ́jọ́ kú tọ́lọ́tàdá bẹ́ẹ̀ ni bàbá wọn onídùúró gọ́ọ̀mẹ̀ wọ́n máa dira wọn ká. mọ́ra wẹ́ kàn sùn. Àlẹ́yìká.
jẹ̀mọ́ wa ànábì wa sọ̀rọ̀ kẹ́ tó lágbára. Sallallahu alayhi wa sallam. ẹ̀yin orí adé ẹ̀ máa gbọ́ àìsà wa wojú rẹ̀ ọ̀rọ̀ tó sọ ọ̀sìn kó dòdò ni wọ́n tó ń pèrè lánàbí ọlọ́run. tóbìnrin bá bínú tẹ́wọ̀n ọmọ pẹ́ ọkọ mi ga o. wọ́n lọ ní bú láàrin èèyàn yóò sọ̀ ọ́ kalẹ̀ lójú ẹsẹ̀. èyí àfa wa èèwọ̀n wo bí ti. ìwọ bí ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. ànábì wa wọlé wá ń jáde. mo fẹ́ kẹ́ máa wò mí. pẹ̀lú bínú. ó ń wọlé ó ń jáde ó sì jáde ó wọlé nígbà 70. obìnrin provoke obìnrin bẹ́sẹ̀ rẹ̀ dé. ọmọ rùmánù wá jáde ó ní wá ìwà nẹ́bí. tí àìsà ló sọ̀rọ̀ fún ọlọ́fẹ́ kú ọ̀rí kọ́ tó fẹ́ iná àdìsá n tó bí àdìsá nù. òpó ńlọ ọmọ ni kò mọ̀ ọ́. gbogbo ẹ̀yin yẹn látẹ̀ wá bí ìyàwó yín ò mọ̀ yín o tẹ́ ẹ bá ní kí wọ́n mọ̀ yín ọlọ́run méje ló kú lọ́rùn. ẹ̀rí bẹ́ẹ̀ kẹ́ tó ṣe o. nígbà tí ẹ fẹ́ fẹ́ ẹ náà máa lo agbára lé ẹ lórí o. ó yẹ kóbìnrin lè máa fọ́ fa etí ọkọ rẹ báyìí tó wá ti di pé àgbọ̀dọ̀ fọwọ́ kàn ọdún irun mọ̀ nínú. nígbà tí ó bá pa ọkùnrin sọ fún ọ. ṣé ẹ tó gùn ni àbẹ tó sẹ̀kú sí náà lómi ti fọ́ ọkùnrin là. ipò wo ni wọ́n wà tó wá fẹ́ ya wèrè sínú ilé. ilé sọ̀rọ̀ sọ́tọ̀. Bàtà ló ń bá sọ̀rọ̀. Òun ni òjò náà wọ́n níyàwó ìyàwó olórí fín. Látòrí mi ni mo ti gbé wá sí. Àwọn táyé máa ń ṣe mú kèso fún níta ẹja sọ̀kalẹ̀ lórí kálíbà jèrè lé wa. Agbára òdenu yàrá o. Tọ́ọ̀bù àṣẹ̀ṣẹ̀ ló kù. Wá sí àkọ́kọ́ nù. Torí èèyàn ńlá kún bí tágbára ń sin níwí. Tóbìnrin ò bá ti lè sọ tí ìdúrà kàn máa kó pa ọ́ lókù. Náà ṣèyàwó rẹ̀ lóye èdè tó ní bí òní sọ̀rọ̀. Action ló fi sọ̀rọ̀. Nígbà náà yóò fàyè sú ọ. Tóbìnrin ó sọ tí ó sọ bottle aggression tí wọ́n ti di pé tá a bá mi ọṣẹ sínú ògùn tó ṣe pàwù yóò ta kọjá bá a ṣe lérò. Èyí ń dúró bá tí wọ́n ní wọ́n sọ ń bì lónìí kẹ́. Gbogbo àtàwọn abitọ́lọ̀ ní àtóbi. Àní tí a fẹ́ dá tó pọ̀, a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo kí distinguished Dr. Abdulrafi Adébáyọ̀ Ibrahim Okeobayin ńláńlá. Wọ́n ọkùnrin kan bẹ́ẹ̀. Usaidu ni wọ́n pè Hasan Usaidu lóòkọ tí ń jẹ́ o fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa tí wọ́n ń kẹ́ Al-Qur'ani báyìí gbogbo màláíkà máa ń sọ̀kalẹ̀ láti sánmà ni gbogbo sàhábà máa ń sọ kó dòlù kí wọ́n lọ gbọ́ òun tí fi ń kẹ́ Qur'ani Ọlọ́run fún lálùbáríkà tó pọ̀. Ó wá dijọ́ kan. Ó wá fẹ́ kọjá, ànábì fẹ́ kọjá. Gìrìgìrì ànábì fẹ́ gba kí ṣe ti kásá o. Usaidu ní dẹ́ntì ẹ̀. Ànábì kọlù. Ó sì fẹ́ súnmọ́ ànábì kò ní súnmọ́. Ó wá lọ́wọ́ ànábì ọ̀sẹ̀ ní o. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ti lè wò ó tó tẹ̀ àràǹtà. Ẹ jára àlù ó máa sọ tí bá ń dùn wọ́n. Bẹ́ẹ̀ bá ti jẹ́ wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn, ayé ó bàjẹ́. Ọjà pa sórí fún ọ. Méje wọn máa pa ọ sórí. Bàbá jẹ́ ìmáàmù ńkọ́. Ọ lè ṣe ojúbà tí ò bá mú èèyàn ni wá. Ìyẹn lè ṣiṣẹ́, Ọlọ́run nìkan ni ò lè ṣiṣẹ́. Bàbá jẹ́ ìmáàmù ńkọ́. À ń kọ́ ilé wájú Ọlọ́run àwọn ká lẹ́sìn jù.
Ọlọ́run ló mọ ẹyẹ tí ń tò lẹ́yìn wa tí ìṣègbè wa. Ẹ bá mi lè kábíyèsí o. Tá a bá jọba ìlú ńkọ́, àwọn akágbọ́dù nílùú. Ọlọ́run ló mọ iye òmùgọ̀ tí ò rí pọ̀ ọ̀ládé. Ọlọ́run wọn lọ mọ iye ọlọ́gbọ́n tí ò rí pọ̀ ọ̀ládé tó lè kọ̀ lẹ́tẹ̀ẹ́ tó wà ń bẹ̀. Tọ́lọ̀ bá ń fi ọgbọ́n pín kò ní èyí mélòó lọ́gbọ́n. Sáà ti darí Nàìjíríà gbọ́n ni àwọn tí wọ́n sọ wọn lẹ́sẹ̀yìn. Náà ti ń bọ̀ torí wọn pé bàbá bí ìbáṣepọ̀ tá a gbọ́dọ̀ fẹ́nu kà wá. Àádà. Ẹlòmíì di mínísítà, ẹlòmíì di sẹ́nitọ̀ tí ò níyàwó àtọmọ ńlé. Àwọn tí ò darí ìyàwó àtọmọ bó wọ́n sì darí Nàìjíríà. Ìyàwó gbẹ̀lú ògbọ́n kọ́ gbé Nàìjíríà. Ó sọ fọ́mọ yà ti ń jẹ́. Mo wọlé kò sómi tó ṣe ní káàbọ̀ kò sọmọ tó gbé dáàdì ó wá ń dá gbé àti kọ́kọ́rọ́ mọ́tò tí ń mì wọ́n sì ń darí àwọn èèyàn ẹranko ń darí èèyàn. èyí lẹ́ni wọ́n sọ̀rọ̀ àbí mo lọ lé mi ni. àti ẹ̀yìn ọba rẹ̀ bí ti lọ lé mi. ẹ̀kọ́ ọdún sí bí ọkùnrin wa rojú alẹ́mi wa bí bàbá sàdájẹ́ wa bí lò kí ló ṣe é ó lọ ọ̀sẹ̀ mi ni ẹ̀yin tẹ̀ ń darí ayé ẹ bèrè wí kí lè fi ṣe á bẹ́ẹ̀ bá béèrè ẹ dáná náà kì í àmọ́. wàlẹ́ ẹ̀ tẹ̀ bá béèrè òfò lẹ́bí ń ṣe o. ẹsẹ̀ wá ẹsẹ̀ wá yìí nínú tí ẹ̀kọ́ rí búrẹ́dì rẹ̀ ẹ̀ka sì ra nǹkan tírílíọ̀nù a sì jọ alábẹ́ sọ́mọ̀ kan náà ọlọ́run tó pín. Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀kọ́ ọdún síbí ó ní ẹ̀ka ìlọkùnrin tí ń lọ sí ibẹ̀ arábìnrin kí n wọ sí ọ ẹjẹ́ abéèrè o bàbá tí báyìí mo fẹ́ gbà tèmi gbogbo ìlú ẹ̀yin kábíyèsí ẹni náà ẹlọ́gbọ́n tẹ́ ṣe mítìrì ìlú tẹ́ ẹ̀ nílò lẹ̀kẹ̀ tẹ́ ẹ̀ nílò adé ẹwà ìjòkó lórí àga lásán ẹ̀yin ọmọ ìlú mi àdírẹ́sì sẹ̀wọ́n èèyàn fẹsẹ̀ gẹ́gùn nù nǹkan ọmọdé mọ̀ sàkákòdógù ẹ̀yin tẹ́ ọ̀bá yìí ní kẹ́kẹ́ ètò yìí mọ́ tọ́lọ̀ lè nàró ọmọ òye mi nínú yín lọ́la wọ́n ti ọmọ yín náà mọ́lẹ̀ bẹ́ẹ̀ ti tẹ́ ọmọ náà mọ́lẹ̀. ká sọ̀rọ̀ àbí àṣìbí ó wá bí ànábì ó ní sẹ́ mo lè gbẹ̀sán ànábì ní gbẹ̀sán o tó o bá gbà ní sọ ọlọ́run gbà ó ní pé ipò rẹ wá ànábì sì yọ ọkùn ó ní dọ́tọ̀ gbá mi ní owó ẹ̀wù bẹ́ẹ̀wù rẹ. mo fẹ́ kẹ́ mọ ìwà aṣáájú lónìí láàrin gbogbo èèyàn ànábì kàbẹ́ wù ni ó wá ní ọ̀sẹ̀ mi wọ́n ń kíìsì ara nẹ́bí ó ní ìrí ọsúnmọ́ láti jẹ́ ara nẹ́bí mo yá àdọ́gbọ́n fún ọ mo yá àdọ́gbọ́n fún ọ mo yá àdọ́gbọ́n fún ọ. ẹ̀yin tẹ́ ẹ tóbi tẹ́ ẹ wà níbí àtẹ̀yẹ olóṣèlú yàtọ̀ sọ́ọ̀ lórí rẹ tó tòkó rè àwọn òkè àti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ikú ní òǹdí àwà kú kálukú tó mọ́tò tó kú oúnjẹ. tẹ́ ẹ dẹ́pọ̀ tẹ́tẹ́ ẹ̀ lè ba tálíkà lọ́wọ́ ìka tálíkà ló tẹ̀ka mú tẹ̀ fi wọlé. ẹ wá débẹ̀ tẹ́ ẹ sọ ẹ wá kátá ṣé wọ́n ti sọ wọ́n nù tọ́ mi débẹ̀. wọ́n tọ́ lọ kàmpé lórí àtàfà tí ń yàgbé náà ẹ̀yọ́ ọmọ ìyá mi tẹ́ ń yàgbé lọ́wọ́ ẹ̀ ní bá wọlé nǹkan tọ́ílẹ̀tì ẹ̀yọ́ ọmọ ìyá mi tẹ́ ń tọ̀ náà tẹ́ ń ṣe bí wèrè ẹ wá débẹ̀ tẹ́ ń ṣe ládàradẹ ẹ tún máa padà bọ̀ wèrè ó dìbò fún yín. ṣé mo lè sọ̀rọ̀ ọ̀ tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀
kẹ́bà tí mo dé distinguish mo lè dáadọ́ ẹ̀ fọ́tò bí mo bá dáa ló ti sẹ́kṣọ̀ mọ̀ lẹ́mọ̀jọ lọ́dọ̀ mi o tòró wà náà táyé ń sẹ́pẹ̀lẹ́. wọ́n mú yẹn sí bá a bá pa wọ́n bí kò ní kébi ó pa á lónìí bẹ́ẹ̀ tá a jẹ tí òbí so náà ti program ẹ̀ lónìí. lásọ̀rọ̀ àbí asinmi èmi ò láwùjọ o. ẹni bá yọ̀ bá ẹni òní sọ̀fọ̀. kan sára sí. àtọ̀kùnkùn ni a bàrù. ẹ fi aago lára balẹ̀. bàbá Sàláàtì nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ akéjọ ń dá mi. anásù ànúwà òfàlàzà ẹgbẹ́ dákun. tani màmá ẹfọkùnrin aláṣọ yẹlò yìí ilẹ̀ torí ànábì Muhammad ó lọ wí. Bismillahirrahmanirrahim. Alif Lam Mim. Alif Lam Mim. Dhalikal kitabu la rayba fihi. Hudan. La rayba fihi hudan lilmuttaqin. Ó lè àwọn ọ̀rẹ́ mọ́lẹ̀ ni. Ayakumullah. Hudan tanwin ló gbọdọ̀ sí mbẹ́. Dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqin. Àwọn ọ̀rẹ́ Ànábì Muhammad ti lọ lé. Alladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. Bàbá Sàláàtì الذين يؤمنون بما أنزل إليك الذين يؤمنون بما أنزل إليك وما وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. أولا نوما نبي محمد تلالي bàtà ti yòówó lọ lóde dákẹ́ náà lóye. Dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqin. ẹni bá yòówó lórí òní parẹ́. mo kí sèkì wa Najmuddin Usman Yasin mọ́kànlá Gusau. ọ̀rẹ́ wọlé o. Dhalikal kitabu Bishop of OFFA land. La rayba fihi. àwọn onígbẹ̀ mọ́kànlá Gusau. Hudan lilmuttaqin. ó ká mi lára ńgbà tí ẹ ti yòǹgbà nábì máa wọ̀. ẹ jẹ́ ní comrade. jẹ̀mọ́ wa. Dhalikal kitabu la rayba fihi nígbà tí lọ́jọ́gbó lẹ́lẹ̀. Bàbá Sàláàtì ẹ dákun mẹ́ta náà lè yàn. bàbá ìmáàmù nílùú Kọ̀tún ẹkú gbàlejò ọmọ Kọ̀tún àgbà ní kíyàn Sheikh Najmuddin Usman Yasin Ìkọ̀tún. Ìkọ̀tún ni àgbẹ̀ kan wò nílẹ̀ lónìí. Dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqin. Distinguish. àwọn tí yóò bá níbi tí lọlé. Dhalikal kitabu sánítọ̀ lọ. La
ẹ̀dá kọ̀wé kọ́wé rẹ̀ lé o. Ó nira fún wa láti kọ́wé rẹ̀. Kéèyàn wà ní kòkó tún ní respect. Ẹ wo èèyàn gidi ni. Sẹ́nitọ̀ tí ò ní gbéraga. Àní dádì mi, dádì mi, dádì mi. Bẹ́ẹ̀ ni, ẹ̀yẹ má yí padà o. Ẹ má yí padà. Àbùkù olóṣèlú etí ọkàn ló wà. Èyí tí ò bá ti lè ní respect nínú wọn. Nígbà tí wàhálà bá dé kí àti bàbá rẹ̀ lọ tẹ̀ka fún un. Àwọn ọ̀rẹ́ àlẹ́bí ti lọ lé. Kábíyèsí gan ni ń bá sọ̀rọ̀. Jọ̀mọ́ àwa mẹ́ta lè yàn bàbá Sàláàtì kí ó yọ̀ǹda mi. Alábàárà omi wọ́n ní bẹ́ẹ̀ ní àwọn èèyàn kàlùkàlà kàtọ́ á. Ẹ dákun ẹ dákun. Tẹ́ bá ti pa ẹ yọ̀ǹda mi. Ọba ló pè mí. Ọmọ mi ọmọ tí mo kọ́ ń kéré wọ́n lè lọ́fà lónìí. Mi ò jẹ́ ara yòókù lẹ́yìn mi. Ọba àlú ló pè mí. Àti ìgbọ̀nà ṣe nóò sí wọn. Fata'atu man lahu amrun wa nahyun. Fata'atu man lahu amrun wa nahyun. Ẹ̀wì kò amánú fi amani fi amani. Wọ́n ní kéyìn ó tẹ̀lé tọ́ba àlú yóò rí ìfọ̀kànbalẹ̀. Wàlá tàbá ìdí sáfà ìrọ̀tọ̀ ìṣe. Wàdí ìkọ́dí yóò ní ìkàlẹ̀ àmàní. Jọ̀mọ́ wa. Dáálí kárí kìtàbù. Wọ́n náà ti ń sọ kálẹ̀ tó lọ. Ayakumullah. Àkàn bẹ̀ bí oúnjẹ ni wọ́n. Láàbùdà minhu. Àkàn wọ́n bẹ. Kàdà wáyé gẹ́gẹ́ bí oògùn ni wọ́n. Ayé bàbá wọn tẹ̀lú náà wá tì. Àkàn wọ́n bẹ ní àwọn èèyàn kàdá. Àwọn gangan làárẹ̀. Táyé ò tiẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ wọn. Hukuma ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ mọ́ síláṣí lánàá. Ẹ̀yin tẹ́ wà níbi àtolówó àtolóyè. Méjì ni ẹjẹ́ o. Àkàn bẹ kàtọ́ kàgbàdá. Wọ́n lè gẹ́ bí oúnjẹ. Olówó tí ò bá ti di oúnjẹ fúnra rẹ̀ kó di oúnjẹ fún ìlú rẹ̀ kó di oúnjẹ fún sáyẹ́tì rẹ̀ yóò parẹ́ tó bá ti lè kú ni. Ẹ kọjú sí mi o. Ọ̀nà tẹ́ gbà di oúnjẹ ẹ máa tọ́jú ẹ fà fún èèyàn. Ẹ rántí ìgbàgbá yẹ tí náà ò tí ì da. Èmi ò rẹ́ tó lè burú ní kó tó dáa fún mi. Àwọn àlè mẹ́lẹ̀ sọ̀tàn rẹ̀ ò tí ẹ bàjẹ́ ní kó tó dáa. Àwọn ọ̀rẹ́ àná mi ti lọ lẹ́nu. Dáálí kìtàbù la rayba fihi hudan lil muttaqin. Atọ́gbẹ́gbẹ́ ọ̀rọ̀ lẹ́bi onílẹ̀ni bàbá mi ní kábíyèsí lọ́rẹ́nsẹ̀ lọ́sọ̀ fún mo forí adébẹ̀ mo gbọ́dọ̀ bá jòkó ó kù sẹ́tù bíi márùn-ún sí méje tí wọ́n lù. Pé à ń ṣe bẹ́ẹ̀ borí adé mítìn làwọn ń ṣe lọ́wọ́ lọ́fà ẹ̀yin náà wà ńbẹ̀ tọ́ọ̀ fi sáré kù làwọn fi ń sáré bọ̀ tọ́ọ̀ bàlúwà fi bẹ́ẹ̀ lúwa rẹ tó àbá gbọ́ ìyá kí ó bẹ̀ ọ̀hún. Àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lẹ́nu. Ẹ má gbúdọ̀ ẹ̀yin jẹ̀ máa iṣẹ́ tó ló fa ara mo jẹ́ lójú ẹsẹ̀ o. Àwọn ọ̀rẹ́ dájà máa dúró ṣùgbọ́n bàbá wọn olùkọ́ tún bí program ṣe pọ̀ program mẹ́rin ló wà lọ́fà lónìí. Wọ́n fẹ́ commission kí ní àwọn ICAN àwọn chiefs wọ́n ṣe program ìyàwó asitu ṣe program gbogbo ẹ̀ kábíyèsí ta ọgbẹ́rẹ̀ nísìnyí. Àwọn sọ fún mi ní alẹ́ àná pé olùkọ́ tó máa ó dà èmi fẹ́ ṣe alọ́balọ́ba ń yà sọ fún ọ pé ń bọ̀ ni bó ṣe ká bá ayé nù ẹ̀ tẹ̀ wá bí ẹ̀ dáhùn ǹjẹ́ ẹ̀ dàbí oúnjẹ olówó tí ò bá ti di oúnjẹ tára ayé ń jẹ yóò parẹ́.
olówó tó wá fẹ́ dára rẹ̀ wò tó bá jọ màlúù àbọ̀mọ̀ òjòkú tẹ̀lé mi àbọ̀mọ̀ ọ̀fà páàkì ọkọ̀ máa ṣe bẹ́ẹ̀ pé táyà ọkọ̀ rẹ̀ jò tó ọ̀bá ti lọ́wọ́ kàdà tó dúró pé kí ni ṣe yín tó rí tiẹ̀ bàjẹ́ lò àǹfààní rẹ̀ dánú ìlú. Dhalika al-kitabu la rayba fihi hudan mẹ́ta làwọn olówó ẹ̀kọ́ mú sí mi akẹ́kọ̀ọ́ ọkọ̀ tí wọ́n sára omi akẹ́kọ̀ọ́ tí wọ́n sára yẹ̀pẹ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n sára àpáta olówó tó kọ tí wọ́n sára omi ìyàwó àtọmọ rẹ̀ kan ló máa náwó fún kó tó kú ló kọ ló ti parẹ́ àwọn tó kọ tí wọ́n sára yẹ̀pẹ̀ yóò máa wo ojúṣe nǹkan ni kò ní ṣe nǹkan kárí ìlú pátákùn bá fẹ́ yẹ̀pẹ̀ máa parẹ́ ni àwọn tó kọ tí wọ́n sára àpáta àtọ̀tá àtọ̀rẹ́ ní ìwọ̀n fún lóde lọ torí ọ̀tá ló padà dọ̀rẹ́ ọ̀rẹ́ ló padà dọ̀tá lọ́la. Ìgbà ni ó tọ́jú papọ̀. Ẹni bíi kíni kó gbẹ bọ́ o ọ̀tá ò mú mi ọ̀rẹ́ ò mú mi síbẹ̀ ẹ̀kọ́ ni ni kó gbé sólà wọ̀lú ọ̀tá ò rìnà ọ̀rẹ́ èsè kíni kó sí ọ̀nà ọ̀tá ò rìn ọ̀rẹ́ èsè kíni kó gbé ẹ̀pámẹ́ǹtì wọ̀lú ọ̀tá ògbówó ọ̀rẹ́ ògbówó ṣùgbọ́n ẹni tó wúlò fún mi nìkan ní ìsànjọ́ fún tálọ́mà tí ó sọ̀tá rẹ̀ kàn. ká máa sọ̀rọ̀ àbótó. gbogbo olówó tí o bá ti níyì lu bàbá rẹ ọlọ́run kẹ́ni kò gẹ́. tí o bá kí ànábì fá tí o bá ti dákọ̀ ọmọ mẹ́kà yọ̀rọ̀ aṣímáwá ànábì ò ní rẹ́rìn. gbogbo ẹni tí o bá ń kì ọmọ ọ̀kọ̀tún ni ọ́ ọmọ òjòkú ni ọ́ ọmọ ìpẹ́ ni ọ́ ọmọ ará ni ọ́ ọmọ ẹlẹ́mọ̀nà ni ọ́ tí o bá dákọ̀ ọdún bàbá rẹ mọ́kọ̀ rẹ ọlọ́run kí ẹni kò gé ọ. ẹnìkan ló kó nílùú bàbá àwọn ìwọ gbígbòrò wa bẹ̀. tó o bá lọ mú nǹkan ńlá wá yóò dìgbòrò mélòó ni ọba jánà tá a bá súnfẹ́ àgbọ̀ lódì kejì nígbà tí ó rí nǹkan ọbẹ̀ kò nílùú ńlá lónìí ọmọ kọ̀ọ̀kan ni ó sọ̀lù rẹ̀ di ní ńlá ẹ má ṣe bí ọmọ àlè mọ́. Má ṣe bí ọmọ àlè mọ́ bàbàrà ní rẹ̀. wọn ò dá mi ló mọ́ o èmi yín ń jà kọ́ ọ gbọ́dọ̀ náà yín ẹ bá bomi wọn tí ẹ bá délé yín. Dhalika al-kitabu bàbá. la rayba fihi hudan lil-muttaqin. ẹlẹ́ẹ̀kejì ní àwọn èèyàn. Ẹlẹ́ẹ̀kejì. àwọn dẹ̀ gẹ́gẹ́ bí oògùn. torí bá ń fún akíra wà lọ. tára bá ń rọ ọ́ngọ́. ẹ̀yin olówó àti nípò ẹ lọ dàbí oògùn. táyé ò mọ dìmáàdì fún yín. ara ń ro mí ẹsẹ̀ ń lò mí orí ń fọ́ mi. nígbà tó bá ti ti géètì rẹ pa tí ò sí ara ń ro mí wọn lọ́nà lọ parẹ́ láyé. jẹ̀mọ́ ò dá mọ́. èmi yín jà èyí ẹ̀dọ́dọ̀ ọ̀rọ̀ náà ní máa dìjà. èyí tí ẹni lárí ẹ lọ wòlú yín sàn àrùn kùlù yín ẹni bí àrùn kíni òsì àrùn ni ìlú tí òsì bá ti pọ̀ ọmọ bú ni ó pọ̀ mẹ́. wọ́n lọ gbọ́kọ̀ wálé wọ́n sáré kankiri lóko lẹ́jọ́sì mọ́tò rẹ̀ ọmọ olùsílù kan kì í sọ pé olówó yóò ti rí inú wọ́n mọ̀ kàn wọ́n tó táyà mọ́tò rẹ̀ wọ́n tó wọ́n fi òkúta abọ́dé ọkọ̀ rẹ̀ tó tẹ gbèsè torí kíni kárí ọmọ olùsí àlọ́ǹgì. ẹnìkan náà yọ pọ́ńtà mọ́tò kí lè tó mọ́ múnísọ̀mọ́ rẹ̀ ló yọ ṣèbá ọmọ tẹ̀ ẹ̀tọ́ ló yọ èyí ti kọjá alábà ó ti tà á. ká máa sọ̀rọ̀ àbótó ọlọ́run àjágbó àṣẹ ìta ànábì fi wúlò ànábì jẹ́ oúnjẹ ó tún jẹ́ oògùn oògùn téèyàn máa wá lọ tó bá rẹ̀ yẹn ẹ mọ̀ náà ní olówó gbọdọ̀ bẹ́ẹ̀ nígbà tó bá ilé ń gbà lọ́ríkà tẹ́lẹ̀ rẹ̀ lọ. jẹ̀mọ́ ẹ̀ ní náà
mọ́sàn bá so ní máa dẹ́kun wọn mọ́ tó bá rí ní sáà lè rẹ mọ́ ayé olówó tó bá pọ̀ ní ẹ máa dẹ́kun mọ́ wọ́n kọ́ ọ̀dọ̀ ẹ̀ lóru ẹ̀yin lẹ fún tálíkà ní nọ́mbà ọ̀sì switch off wọ́n switch off ayé rẹ báwọn. òun máa pé ẹ̀mí olóṣèlú tó mú ní iye òun dára èló làwọn fún tálíkà 10,000 ogun ọ̀kadà 95. ọ̀wọ́ àwọn kọ́ọ̀lù ọ̀gbẹ́ sọ wí kọ́ lọ́ọ́ máa wo tiẹ̀ náà kó má gbé ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀ mí lónìí o ọ̀rọ̀ máa kírun kọ́ kó wọ̀ wọ náà bọ́ọ̀lù ọ̀rọ̀ náà mi. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. Mọ̀lẹ́sàlátì sọ̀rọ̀ pé kì í sọ wọ́n lèmi ní báyìí mo tọ́lọ̀ fún mi lèmi náà ẹ̀yin náà lè ní ẹtì kọ́ lọ́ọ̀rí bẹ́ẹ̀ náà mo tó mẹ́rin ni mo ṣe wà yìí ayé ló yọ mi tẹ́bi kándù wá sí lọ́tún wá sí lọ́sì àìsàn lọ́tún àìsàn lọ́rù. ọlọ́fà náà ló wọlé wọn arábà náà lọ. الذين يؤمنون بالغيب wọ́n ní kó tó pèsè ní mẹ́wàá àbí ìgbàlẹ̀. ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ẹgbẹ́ bínú jẹ̀ máa ń tó dá inú bàbá mi ló ní máa sọ̀rọ̀ lọ́kùn mo fi dé. láàrín yóò sì ní yọ máa lè àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ mi. ذلك الكتاب kìtàbù kọ́ ọmọ kẹta. ذلك الكتاب ذلك الكتاب ذلك الكتاب لا لا ريب فيه àwọn mẹ́sìrì wà lẹ́yà ẹ̀. المتقين àwọn ará mẹ́sàn kó o lọ rí. الذين يؤمنون بالغيب distinguished. ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. jẹ̀mọ́ ẹ̀ yorùbá nàbì Muhammad yorùbá nàbì tó. lẹ́yìn ní pé tọ́lọ́mọ bá ti jòkó ní í ṣe gbogbo pápá máa lẹ ti jòkó ti pẹ́. àmì ètò ni ń sáré bọ̀ látọ̀bẹ̀ jẹ́ ń bá jòkó a gbọ́dọ̀ mọ́ ọ̀nà wọn lábìlẹ̀. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. PPS الذين يؤمنون بالغيب Deputy Chief of Staff. ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. سبحان الله والحمد لله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. الحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. سبحان الله والحمد لله أستغفر الله. Akí bàbá wọn lọ́fà àti lọ́fà. Ìgbéyàwó emergency ọlọ́fà of Ireland. Ọlọ́run jì ọmọ abẹ dáadáa. Àmín.
Àmín. Ìrànlọ́wọ́ tá à ń dúró lè kí kábíyèsí ó fi dé. Àwọn tí a bá jẹ́ tó pa ìkọ̀ tó àtọ̀fà kọ̀ yìí, àwọn mọ̀ pé tí ẹ bá fi àṣẹ sí yóò ṣeé ṣe. Kábíyèsí ọlọ́fà ni lọ́dún ni yóò di ọ̀dọ́ ọlọ́dà. Torí wọ́n ti ń bẹ́ẹ̀gì ẹ̀ mọ̀. Bàbá òsì tí ìjọba ń gbádùn lórí ẹ̀. Bàbá wa ní àá pẹ̀lú báwo ṣe kí agẹ tí bá pè yẹn mẹ́ta mẹ́rin a lè ṣe é. Ẹ̀yin ìkọ̀tún ló wí àbí ìwúre bó lọ wí. Dáríkàlì kìtàbù láàárọ̀ ìgbà fi ìhùdà. Ẹni bá yọ̀ bá níbi òní ṣòfò. Jọ̀mọ́ wa àtàlágbára kábíyèsí ọ̀rọ̀ tí ń bá bọ̀ ní jimá lánàá ní ń fà yókù ya lónìí. Àtàlágbára àtọlọ́wọ́ àtẹlẹ́wò ẹ̀mẹ́jì ajẹ́ àárẹ̀ fúlù tó lọ́n bá dá wa sí. Olówó tó bá ya aláàárẹ̀ yóò máa sponsor orí burúkú nùlù yóò máa dàlúrú kò ní jẹ́lu oníṣẹ́mi aláàárẹ̀ nù àárẹ̀ nù o. Àwọn arúsí ọlọ́run níparí ẹ̀ Abu Huraira ẹ̀yin àfáà mi ó jòkó lẹ́nu ọ̀nà Nabi Muhammad ẹ̀yin ọmọ rẹ̀ kò sọ̀rọ̀ mọ́rọ̀ ó fọ́ mú ikùn ó ká gbọ́gbọ́ ẹ̀yin orí adé. Ànábì wa ń tòde bọ̀. Ànábì wa bá. Ànábì wa bú ẹ̀rì. Ó tàbá sámà. Ó rẹ́rìn músẹ́. Ànábì ní dìde tẹ̀lé mi wọlé wá. Ẹ̀jọ̀ náà pẹ̀ gbọ́. Bàbá olójó kú. Ṣé kò sí ẹ máa bẹ dáadáa bàbá ṣé ò sí ẹ má lọ bọ̀ mọ́ ọpọlọ mi ti ń sáré ká. Salatu ala nabiyil karim. Ànábì wa ni kò tẹ̀lé wọlé kábíyèsí. Bàbá wọlé. Yóò wọlé báyìí ẹ̀yin àfáà mi. Ikọ́ Ajé Ibrahim ikọ́ olókun ọ̀la ẹ̀dìkú náà èyí tẹ́ ẹ súnmọ́ àwọn ọlọ́lá tí ẹ bá ń tọrọ ẹ mẹ́ta ló máa kàn yín tára bá ti ń kàn yín nígbà gèrè ní. Kábíyèsí sábà tí máa ń tòkó ti ọlọ́lá àwọn nìkan nígbà míì. Bí ká bún yẹn lọ́kọ̀ ní ti kí nínú mi ò dùn, mo fẹ́ràn nínú. Ó yẹ kí n máa jó ni pé bàbá tèmi fún yẹn ní nǹkan. Èyí tẹ́ ẹ súnmọ́ látẹ̀fẹ́ máa tó ń jẹ ọlá jẹ. Ẹ fẹ́ kó ní mẹ́rìtì nígboro ìkànnì ẹ̀ lè jèrè. Sẹ́mítọ̀ máa dá wọn lóhùn. Bítọ́lọ̀ ń bára ẹni ẹ máa lọ o. Ẹ má fọ̀rọ̀ lọ àwọn ẹni ilẹ̀, àwọn èso tó gbà bàtà lẹ́sẹ̀ yín. Àwọn àjẹgúrú jẹra tí ìgbẹ́kẹ̀lé tó ga ọ́ láti yọrí wọ́n ń bọ̀. Ṣé a máa sọ̀rọ̀ lọ? Ànábì wa rà kú rẹ̀ rà lọ́kàn tó wà ń tàn wá. Ọba jọ wọlé ojú rẹ̀ kòrò. Òun wà rò náà ní pé èmi tẹ́bi ń pa Ànábì ò fún mi lóúnjẹ ẹlẹ́gbẹ́ o. Ó wá ní kí n lọ pe àwọn tí tẹ́bi ń pa wá. Ànábì tí wọ́n á ṣe kíní kan fún mi. Ó ní inú àfọwọ́ra rẹ̀ fún ọ lóúnjẹ. Ànábì tí máa ń tó wà lọ́kàn rẹ̀. Ó ní máa bu wàrà fún ọ kí wọ́n máa. Ẹ máa mú wàrà náà. Ó ní kó o ṣe kù lọ́wọ́ òun bẹ̀. Ṣé kíní yóò ní tán? Òun á sáàbù àwọn tó lé ní 60.
àwọn àlọ́ ó wá ku òun àtàlẹ́bí kúkú mọ̀ àlẹ́bí ní wá mú ránṣẹ́ lẹ́ẹ̀kan rojú èmi rẹ ló kù ní sè wọn náà máa mu wàrà wọn á mú àlẹ́bí ló tì mú wọn á mú ó lọ wọn mú fá ìkùn wá fẹ́ bẹ́ àlẹ́bí ní kémi náà wá mú ní sè ó ní ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ọ ní pé kí ìwọ tọ rẹ kò ní kó mọ̀ yìí o bí tí mo kò ní kó mọ̀ yìí o ó nígbà tí mo rán ọkọ lọ pè é kan wá àwọn wò pé wọ́n jẹ kínní ìtàn bàbá ọlọ́kàlẹ̀ ní parẹ́ àwọn wò pé wọ́n jẹ kínní ìtàn wọn ò ní jẹ́ tán ẹ̀dẹ́kùnrin tẹ súnmọ́ tó wà nípò ọ̀la ẹ̀dín wọn ráàyè ẹ̀yẹ ẹ má ka wọn lára kòkò lè tán ìkú ọmọnìyàn ní kọjá tiẹ̀ ọtọ ní kọ́lé bá àrùn jẹjẹ ọ̀nbẹ nìkan jẹ́ lọ́dọ̀ ẹni tí ń ṣe láàánú èmi ní ó pa ọ́ náà kú. sọ́nítọ̀ tọ́lọ̀ bá ti ní ẹsẹ̀ kan ẹ má fi ràn án tó pọ̀ mọ́ wọ́n discourage yìí ẹ kàn sí ni ẹ díjú ọlọ́fà níyìn o ẹ fẹ́ bún yẹn lọ́kọ̀ bí méje ẹ tó dé pàpẹ́lẹ́gbẹ́já pétamẹ́lò ẹ ló ṣẹ̀wá ẹ má kó lọ bọ́ọ̀ bá tiẹ̀ lágídí o ti bòyàn ní tí o bò náà ẹnu kọ́ máa jẹra mọ́lẹ̀ lóko tí ẹ bá ti lè fọ̀rọ̀ lọ jùkò ní láṣeyọrí. bàbá ọba wa nílùú òmùpọ̀nù gbọ́ọ̀rọ̀ ti ìlú òmùpọ̀ ìlú ọ̀rẹ́ mi alájọ ìfàtí àìbálòkọ nílé olú òkò nílùú òmùpọ̀ àṣàlátù ọlẹ́nà bí yìí kárí. kábíyèsí ibi tẹ́mi bọ̀ nù. ẹ ṣàánú lásìkò. èyí tẹ̀sí súnmọ́ lọ́lá ẹ má discourage wọn tí wọ́n ṣàánú. ẹ má gbọ́n lọ́wọ́ mú ẹ má bi tẹ́ ti ní ìdíyànú àwọn èèyàn. sẹ́nitọ̀ owó àdúrà mi dà.